presto pen. Agam presto me presto when I presto pen. Agam presto me presto when I presto pen. Ole son agam le fun wa o. Ole son agam le fun wa o. Ole son agam le fun wa o. Espero pecho. Nọ́mbà bá mi tí ìbá ṣe bá fẹ́ pààyàn àdẹ̀fẹ́ kẹ́mi ẹnikẹ́ni tọwọ́ wa bọ́ kì í ṣèrù àwọn ọlọ́pàá yẹn wọ́n kéré sí nọ́mbà alẹ́ yìí wọ́n ti yìnbọn fún Wàká ti kú ká gbà pé Wàká lọ bọ́kọ ẹ̀ mo dẹ̀ sọ kó má pààyàn tó rà fẹ́ pààyàn nínú revolution tá à ń ṣe yìí. Wọ́n ti mú àwọn ọkùnrin méjì tó kù kí ni mo wá ń dúró ṣe ìjà lónìí tí ò ṣe dájà mo gbọ́dọ̀ lọ bá wọn mo gbọ́dọ̀ ṣe bí ọkùnrin torí wọ́n ní olórí ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun ìjà lónìí tí ò ṣe dájà. Máa ṣe bí ọkùnrin. Máa ṣe bí ọkùnrin.
mọ̀ pé mi ì lè mọ̀ wípé ẹ̀gbọ́n ìdí ìlẹ̀kẹ̀ àbí wàkà pé wọ́n ń ṣiṣẹ́ olè kí mi gan bá wọn tira débi pé màá wá introduce wọn sí ẹ mi ì mọ̀ kankan pa ẹ ọ̀rẹ́ mi ìwọ náà wò nà ó ojú kò sí ibà ẹ̀rù gbádùn àwọn ọmọ ń pa owó wá fún ẹ òun sọ fún mi pé mọ̀ ọ́n kan pa ẹ̀ mi ò lè wọ Àbújá mọ̀ nà ó ìyá olè náà pè mí l'Àbújá báyìí ó wá sọ fún mi pé mọ̀ ọ́n kan pa ẹ̀. Sẹ́nétọ̀ ṣùgbọ́n ó ti mọ̀ mí látàná o ó yẹ kó mọ̀ pé tí wọ́n bá ní wọ́n ń jà níbì kan ó ṣeé ṣe kó bá mi ń bẹ̀ tí wọ́n bá ní wọ́n ń sọ̀rọ̀ jù níbì kan ó lè bá mi ń bẹ̀ tí wọ́n bá ní wọ́n ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ nípa àwọn aṣọ sẹ́pẹ́ ni mo wà ń bẹ̀ ṣùgbọ́n yẹ kó mọ̀ pé mi ò lè mú ó lè kùn. àwọn sí mẹ́tẹ̀ẹ̀ta ti gbé wákà fún náà sọ fún mi pé o lè wá ká àwọn ọmọdé ìwọ náà wò ó nà án. ọ̀rẹ́ mi wo sùúrù náà ni kò jẹ́ ká fi ṣe ọ̀rọ̀ yìí Ọlọ́run ní jẹ́ kí tiwa bàjẹ́ sùúrù ni kò jẹ́ ká fi tó. ibi tí mo ti ń jẹun ibi tí mo ti ń pa owó wálé kò lè wọlé mọ̀ sọ pé kí n ní sùúrù jẹ́ wá sọ̀rọ̀ ọkọ fún ẹ o wọ́n sì mú àwọn ọmọdé yìí báyìí ṣé tó bá fi lè kà pẹ́rẹ́ tí wọ́n dárúkọ ẹ má sọ pé o mọ̀ mí o. ṣé nígbà bí àlá lójú ni èrú fẹ́ ń bà mí sórí tí mo rí wàkà lórí tẹ́lẹ̀ báyìí níṣẹ́ lẹ́sìn méjèèjì jẹ́ nǹkan. ẹ̀yin girls ẹ gbọ́ kí ni mò ń gbọ́ yẹn lọ ẹ sì kí n fún mi. kí ló tún fẹ́ gbọ́ tó. sọ bìbí pé ẹ̀gbọ́n ìtìlẹ̀kẹ̀ à ń jọba lòun náà. bùtì náà kò dídé bẹ́ẹ̀ kí lè sọ fún mi ẹ sọ tó fún mi náà. ẹ̀gbọ́n ìtìlẹ̀kẹ̀ àti wàkà wọ́n wà in the same armed robbery group. it's unbelievable it can't be possible. ọmọ tuntun Senator Bọ́lájí wa ti wá and they rape for ìyá inside now. ẹ jẹ́ kí n wò ó. jọjọjọjọ bá kọ́ mọ́tò mi má jẹ́ wọ́n fẹ́ wọ́n jí kúrò bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kí ló bá kí n ṣe fún ẹ. ọ̀rẹ́ mi jọ nítorí Ọlọ́run aṣáánú mi náà ní jọ kó sí tí mo fẹ́ lọ. mi ì lè jọ torí Ọlọ́run fẹ́ kọ́kọ́ lọ́pàá gbé mi ni o fẹ́ kọ́ sọ mi náà dole ò lè kú bá mi wá máa lọ ṣé nígbà tí mo mú ẹ wá sẹ́kọ̀ọ́ ṣé mo ní kó wá jalè àbí mo ní kẹ́gbẹ́ ẹ wá jalè ṣé mo wá sẹ́kọ̀ọ́ aṣọ oríire ni. látàárọ̀ ọmọbìnrin yóò ti kúrò nbí. a dà fún yín o. látàkọ́ wọn ti wá sọ fún ẹ pé ẹ̀gbọ́n ẹ̀ jalè ó wá sì já kó dúró síbi ìbàyí látọ̀ ṣó fẹ́ kọ́kọ́ fi tiẹ̀ kó bá wa ni. Ọlọ́run jẹ́. ẹjọ́ tètè lé lọ ní o kò sí nǹkan tó jọ o kò sí nǹkan tó jọ ogún àbògbò ó yá wà máa lọ. ẹjọ́ ẹ bá mi bẹ̀. mi ò lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ṣé ò lẹ́bí lẹ́kọ̀ọ́ ni. tètè gbalẹ̀ àwọn ẹbí ẹ lọ kò sí nǹkan tó jọ aláàgbò lè ń bí. ẹbí nìkan ló mọ ní jọ ọgbà bòmí lọ mo ní kó máa lọ. máa pariwo ọ̀lẹ́ ẹgbẹ̀rún aládùúgbò ọ̀lẹ́. ó bẹ́ ta o. olúwa mi orúkọ mi ni Olúwatáyọ̀ Ògúndáre agbẹjọ́rò fún ìjọba. olúwa mi orúkọ mi ni Ọlájùwọ̀n Joseph agbẹjọ́rò fún àwọn tí a fi ẹ̀sùn kàn. olúwa mi gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn arákùnrin Fọlọ́runṣọ́ Adéníjì Aládé Jones pẹ̀lú Ọláríbigbé Akínpẹ̀lú mo fẹ́ kí ilé ẹjọ́ yìí fi ojú wo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé ẹ̀sùn náà burú jù wípé tí a bá sọ fún wọn wípé ọ̀daràn ènìyàn ni wọ́n ó tọ́ sí wọn mo fẹ́ kí ilé ẹjọ́ yìí fi ìyà tó tọ́ àti bó ṣe lè jẹ wọ́n. olúwa àwọn ìtorí àwíjàre títọ́ tán lẹ́nu ó kàn máa ń wù mí mo sì fẹ́ bẹ̀bẹ̀ láti wọ ilé ẹjọ́ yìí kí ilé ẹjọ́ yìí gbà mí láyè láti lè béèrè ìbéèrè kan àbí méjì lọ́wọ́ àwọn tí a fi ẹ̀sùn kàn á lè ṣe ìrànlọ́wọ́ fún ilé ẹjọ́.